Gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà lájò níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ń júníyàn ẹnìkan ló mọ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́? Lórí gbogbo bó ṣe ń lọ, in fact ẹ jẹ́ ká máa jó ká máa yọ̀ nítorí wípé Elédùmarè ti bẹ̀rẹ̀ sí ní ṣe ohun ọ̀tun fún àǹfààní gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Oríṣiríṣi náà là ń rí. Àwọn kan máa ní pé eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tán ti bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́bẹ́ yìí, ẹ sure pé kò ń ṣe torí 2027. Àwọn kan dẹ̀ ń jẹ́ ká mọ̀ wípé ẹ ṣáà jẹ́ ká máa gbàdúrà ọdún 4 tó kù yìí tí ààrẹ tọ́lọ́run bá ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà máa wọlé. Àdúrà tá à ń gbà ní pé at least kí wọ́n ṣe dáadáa. Eléyìí tó ti jẹ́ pé wọ́n ti mú àwọn agbésùmọ̀mí mọ́lẹ̀ tí oríṣiríṣi ti ń ṣẹlẹ̀, oríṣiríṣi láti gbọ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Ṣèyí Mákindé náà jáde. Ó ní pé gbogbo nǹkan tó ń lọ yìí pé it is politicized. Pé àwọn ó sọ bíi pé àwọn ìjọba federal government àwọn ni wọ́n ń ṣiṣẹ́ yẹn. Now ó ní nǹkan tó tún jáde o tó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ tún wò pé ta la máa ro ọ̀rọ̀ yìí sí. Pẹ̀lú àwọn ìròyìn tó ń dé bá wa, a tún gbọ́ wípé àwọn ìjọba àpapọ̀ ìyẹn federal government wọ́n já mọ̀ wípé ìjọba Ṣèyí Mákindé ó dàbí wọ́n lọ́wọ́ nínú bọ́n ṣe jí àwọn ọmọ yẹn gbé. Ta la wá fẹ́ believe. Now ó ní ìròyìn kan tó ń jáde tó ń jà ràìnràìn gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ṣe ń pariwo pé ó dàbí pé àwọn ará bíi tí ìjọba jáde tán pariwo pé wọ́n ti mú àwọn agbésùmọ̀mí, wọ́n ti mú àwọn agbésùmọ̀mí. Ó dàbí pé àwọn ìjọba gan pàápàá ó dàbí wọ́n jọ arrange ni. Ẹ ká lò bẹ́ẹ̀. Àwọn èèyàn pariwo pé ó dàbí arrange ni. Now oríṣiríṣi ni ó ti ṣẹlẹ̀. Ọ̀rọ̀ mi ò yé yín. Wọ́n ní ó dàbí arrange ni but láìpẹ́ ni a wá ní pé ká tiẹ̀ wo gbogbo àwọn àlàyé tí táwọn ìjọba tí wọ́n ṣe pẹ̀lú àwọn fọ́nrán tá à ń rí lóríṣiríṣi. Ó fi wá yé wa wípé ó dàbí kíní nǹkan táwọn ìjọba ń sọ yìí ó dàbí òótọ́ wà ń bẹ̀ pé wọ́n dídì mú àwọn ará bíi because oríṣiríṣi fọ́nrán bẹ́ẹ̀ ti ṣe ń rí nígbà táwọn ọmọ ológun bí wọ́n ṣe ń wọnú igbó gbogbo bí helicopter náà bó ṣe ń fò káàkiri ní gbogbo agbègbè tí wọ́n ti mú àwọn agbésùmọ̀mí. Gẹ́gẹ́ bí àwọn àlàyé ìròyìn tí ó dé bá wa pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ní pé wọ́n rí àwọn ará bíi tán ṣe rí wọn mú. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe lọ, wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní track àwọn ará bíi ìyẹn àwọn agbésùmọ̀mí yìí. Wọ́n ṣe wọ́n rí pé ó dàbí pé àwọn ará bíi wọ́n náà ò gbà pé àfi kí ìjọba kó ṣáà negotiate pẹ̀lú wọn. Wọ́n gbọ́dọ̀ meet demand wọn. Nígbà táwọn ìjọba wẹ̀ wò pé ó dàbí pé àwọn ará bíi wọn ò fẹ́ gbà lẹ́rọ̀. Ká tó wí ká tó fọ̀, ìyẹn GOC wá jáde ó wá strategize. Bẹ́ẹ̀ ni ó strategize pé okay o bí gbogbo kíní yìí ṣe ń lọ yìí nǹkan tá a máa ṣe ni wípé ó pe àwọn ọmọ ológun ó dẹ̀ tún pe àwọn DSS pé ẹ̀mọ́ tẹ́ máa ṣe fún wa ẹ máa bá wa tíráàkì nọ́mbà àwọn ará bíi ṣebí nọ́mbà wọn là ń pè yìí tó dẹ̀ ń lọ kò sí wàhálà. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣàlàyé ni o. The next thing bí wọ́n ṣe gba nọ́mbà wọn nìyẹn báwọn DSS wọ́n ìbẹ̀rẹ̀ iṣẹ́ lé lórí. Wọ́n ní pé any contact tó relate mọ́ family member wọn kò yé yín, any contact tó relate mọ́ bàbá o ìyá o ọ̀rẹ́ o abẹ́rẹ́ bí wọ́n ní any contact tó bá jọ mọ́ pé okay family wọn o bóyá brother ni o bóyá sister ni o ọ̀rẹ́ ni o neighbor ni o ẹ wo anybody ṣebí nọ́mbà wọn là ń pè yìí. GOC ló fún wọn ní idea yìí lẹ́yìn tá ti negotiate pẹ̀lú àwọn ará bíi tá ti ń bá wọn sọ̀rọ̀ tán nípa gbọ́dọ̀ negotiate a gbọ́dọ̀ release àwọn ò dẹ̀ fẹ́ ṣe yẹn. Now bí wọ́n ṣe track everybody nìyẹn. Ká tó wí ká tó fọ̀ wọ́n délé àwọn agbésùmọ̀mí o gbogbo àwọn family member wọ́n kó wọn. Now wọ́n wá pè wọ́n ní ẹ̀yin agbésùmọ̀mí o àwọn ìjọba ló ń pa àwọn DSS ló ń pè wọ́n o. Wọ́n ní báyìí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ń sìn ni wípé wọ́n tẹ̀ tí jẹun sọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí ń pé kílẹ̀ tún fẹ́ sọ ṣe bá ti sọ nǹkan tá a fẹ́ fún yín wọ́n dẹ̀ ń lẹ́nu.
àwa ti sọ nǹkan táwa fẹ́ fún yín pé ẹ bá wa negotiate ẹ release àwọn èèyàn wa ẹ máa fún wọn lóye báyìí báyìí ẹ máa fún wa báyìí wọ́n ní ẹ kàyín náà calm down báwọn DSS ṣe ń sọ fún àwọn agbésùnmọ̀mí rèé o ẹ calm down ṣé ẹ ṣe bí ẹ ṣàgbọ́n nǹkan táwa náà fẹ́ sọ ó ní kí lẹ fẹ́ sọ ẹ yóò dá ìsọ̀rọ̀ wọ́n ní fine nǹkan tá à ń try àti sọ́nsìn ni wípé àwọn family member yín gbogbo àwọn family member ìyá yín o àwọn brother yín o cousin gbogbo wọn àwọn ọ̀rẹ́ yín everybody náà ti wà pẹ̀lú wa bíbá in fact pàápàá jùlọ àwọn ìyá àti bàbá yín because àwọn kan nù wọn wọ́n yìí ní ìyá àti bàbá gbogbo wọn kẹrẹ tán tíráàkì ní nọ́ọ̀tì ni gbogbo wọn wà o ṣé ẹ rí i pé àwọn ará nọ́ọ̀tì àwọn ló ń pa wá lù yìí ní nọ́ọ̀tì ni gbogbo àwọn family member wọn wà so ẹ̀yin ní family member níbẹ̀ yẹn ẹ̀dẹ̀ ń jẹ́ kí ẹ lè advice wọn ẹ lè advice ara yín pé nǹkan tẹ́ ń ṣe yìí ò dáa kò tiẹ̀ sí wàhálà wọ́n ní ẹ wo nǹkan táwọn fẹ́ ṣe ni wípé anybody tẹ́ ẹ bá pa because àwọn agbésùnmọ̀mí tí wọ́n ti ń threaten ìjọba pé ẹ wo tẹ́ ẹ bá tètè fún one demand a máa pa gbogbo wọn dànù so ìjọba ti strategize now wọ́n ti kó gbogbo family member wọn pé okay o now táwọn family member yín ti wà pẹ̀lú wa anybody tẹ́ bá pa èèyàn kan a máa pa gbogbo àwọn family member yín ni àwọn agbésùnmọ̀mí rò bẹ́ẹ̀ irọ́ ni bọ́ ṣe ní pé dáa kí ìkànnù wọn kó bá ẹ̀gbọ́n ẹ̀ sọ̀rọ̀ tó jágbésùnmọ̀mí tó ṣe ń gbóhùn wọn bá ní pé àwọn arábí yìí ò máa ṣeré ibẹ̀ ni apá àwọn agbésùnmọ̀mí ibẹ̀ lápá wọn ti wá jábọ́ kábíyèsí elédùnmarè ibẹ̀ lápá wọn ti jábọ́ wọn á wò pé ok now tó ti jẹ́ pé a ti confam páwọn family member wa wà pẹ̀lú yín ẹ ṣe jẹ́ ká settle kínní ní tùbínùbí ẹ jẹ́ ká settle ká settle amicably kò yé yín ibẹ̀ ni àwọn ìjọba wa ní pé well nǹkan táwa lè ṣe ni pé a ní pa yín ẹ ṣáà release gbogbo àwọn ará bíi ẹ release wọn fún wa àwọn tẹ́ ẹ jí gbé yìí nǹkan kan gbọ́dọ̀ ṣe wọ́n o tẹ́ bá ti lè release wọn àwa náà a máa release àwọn family member yín ẹ dẹ̀ máa lọ láyọ̀ àtàlàáfíà wọ́n wá wò pé àwọn ará bíi wọ́n ti mú wa in fact wọ́n ti kán gbogbo ìga wa now àwọn agbésùnmọ̀mí yìí wá wò pé ẹ dúró náà o pé gbogbo táwọn ìjọba ń sọ yìí ló dàbí kó wọn ṣeré o because wọ́n wá ń rí helicopter tó ń fò káàkiri níbi tí wọ́n wà yẹn wọ́n rí pé àwọn helicopter yẹn wọ́n ń fò káàkiri àwọn náà wọ́n wò pé hey pé gbogbo helicopter tó ń fò yìí that means àwọn ará bíi wọ́n wà around o well the best thing ni pé káwọn sáfi àwọn tí àwọn jí gbé yìí ó ti di bad market fún wọn nìyẹn bọ́ọ̀lù ọ̀hún ṣàṣeṣe wọ́n sáfi wọ́n lẹ̀ kò yé yín wọ́n ṣàṣà kúrò tábàdẹ̀rọ títí ẹ máa rántí nígbà tí Mr Wisdom ìyẹn àbúrò olóyè Sunday Igboho tó ní pé àwọn lo drone làwọn fi tíráàkì ibi tí àwọn agbésùnmọ̀mí wà ibẹ̀ làwọn ṣe wá fún àwọn DSS ní information ìdí táwọn fi ń sọ ògbélé ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wò pé ìjọba ó dàbí pé wọ́n play game ni pé wọ́n ẹ gbàgbé pé àwọn àtàwọn arábí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ ni but tá bá tún yẹ̀ wò ní lórí ọ̀rọ̀ tí Mr Wisdom náà sọ wọ́n ní pé well àwọn ṣiṣẹ́ àwọn to the extent they were able to use drone the same drone tí Ààrẹ Ọ̀nà Kakanfò tó sọ pé ṣé yẹ kẹ́ máa jẹ́ kán máa rí nǹkan tẹ́ ń lò pé but the same thing náà ni àwọn fi wá track àwọn people down táwọn dẹ̀ fún wọn àwọn DSS ní information ẹgbẹ́ gbogbo ẹ̀ náà ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó ti wá fi ẹsẹ̀ mi méjèèjì ti ro báyìí so now àwọn arábí wọ́n ṣàṣàdànù dó àwọn ìjọba nípa àwọn mú bíi 8 nínú wọn àbẹ́ẹ̀ rí bí wọ́n mú 8 nínú àwọn agbésùnmọ̀mí àwọn èèyàn ti ń bèèrè ojoojúmọ́ tí wọ́n fi bèèrè pé Pilado ward gbogbo àwọn ọ̀rọ̀ tẹ̀tẹ̀ ń sọ yìí ń gbìyànjú ṣùgbọ́n àwọn tí wọ́n mú yìí ẹ jẹ́ ká wo picture wọn èmi dẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé èmi ò tẹ̀lé wọn lọ́nu gbò náà ṣé èmi wà náà tó lọ́nu gbò àwa gan àti rí picture wọn àwa náà rí picture tá bá rí picture a máa send ẹ̀ sí yẹn yín náà rí ṣèbí ẹ̀yin náà rí gbogbo bó ṣe ń lọ gbogbo ẹ̀ náà là ń fi hàn yín so ìyẹn lórí ibẹ̀ yẹn kò ń ṣẹjọ́ tiwa náà now àwọn ìjọba wọn gbìyànjú tẹ́ bá dẹ̀ wo fọ́nrán yẹn dáadáa ẹ̀rí ibi táwọn ọmọ kéékèèké yẹn tí wọ́n ti ní pé say a very big thank you to GOC tí àwọn sójà tán ní káwọn ọmọ kéékèèké yẹn máa dúpẹ́ lọ́wọ́ GOC yẹn wọ́n lòun ló strategize gbogbo planning láti mú àwọn agbésùnmọ̀mí from there làwọn ti wá wò pé that means tí ìjọba fẹ́ ṣiṣẹ́ sẹ̀ wọ́n máa ń ṣiṣẹ́ because tọ́ba rò lẹ́yìn ọjọ́ mẹ́ta ẹ máa rí pé kò sí àwọn ajínigbé kankan ládùúgbò mọ́ kò sí pé wọ́n ń jí àwọn èèyàn gbé mọ́
gbogbo ilẹ̀ Yorùbá ń sìn àwọn èèyàn ti ń ní ìsinmi dó ìyẹn wá ní pé kí àwọn ọmọ ológun ẹ̀kan wá relax o ẹ mọ̀ pé àwọn agbésùnmọ̀mí ń sìn now tí wọ́n ti rí pé lè ti bọ́ lọ́wọ́ wọn wọ́n á tún fẹ́ strategize another one kò yé yín but ó lè take on like another 3 months tí wọ́n ti rí pé gbogbo yín ẹ ti gọra yín ẹ ti kò yé yín ẹ ti rẹpẹtẹ wọ́n á tún wọlé wọ́n á tún gba àwọn kan gbé wọ́n á tún jí àwọn kan gbé dó ọmọ sójà kan jáde ẹlẹ́nu yánmọ́yánmọ́ yẹn ara nǹkan tá à ń sọ nìyẹn ìyẹn jáde ó ní pé náà páwọn ní máa jí àwọn ọmọléèwé gbé mọ́ pé àwọn sójà àti àwọn olóṣèlú láwọn fẹ́ máa jí gbé báyìí àwọn kan jáde pé wẹ̀ kò ń ṣẹjọ́ ẹ̀ pé ká ní pé ìjọba ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ tẹ́ bá mú wọn ẹ̀ ń pa wọ́n lẹ́ẹ̀kan náà pé kò sí tó máa jáde nínú wọn tó máa dánu pé àwọn olóṣèlú lòun fẹ́ máa jí gbé mọ́ kò sẹ́ni tó máa jáde tó máa sọ gbó yẹn well nǹkan táwa ń sọ ń sìn ni pé kí ìjọba gbìyànjú ẹ try best yín bẹ́ẹ̀ ti ṣe ṣiṣẹ́ yìí o àdúrà tá à ń gbà ni pé kó jẹ́ tòótọ́ ni because kò táwọn mọ̀ ni pé gbogbo nǹkan tí ó fojú pamọ́ lọ́dọ̀ àwọn èèyàn kedere báyìí ni o very clear in the sight of God ọlọ́run mọ bó ṣe ń lọ ẹ lè parọ́ fún èèyàn ṣùgbọ́n ẹ lè parọ́ fọ́lọ́run well bá ṣe ń rí káṣà máa dúpẹ́ pé àwọn ọmọ ọlọ́mọ àwọn ẹni ẹlẹ́ni wọ́n ti padà wálé wọ́n ti padà wálé now gbogbo wọn sìn they have now reunited with their families kátẹ̀ máa dúpẹ́ meanwhile àwọn tí wọ́n dẹ̀ pa lọ́hùn náà Mr. Michael tí wọ́n pa our prayer is that the good Lord will give the family fortitude to bear the loss on that part well now ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń jáde pé ṣé nǹkan tí ìjọba sọ pé ó ṣẹlẹ̀ yìí pé ṣé tòótọ́ ni wọ́n gba àwọn arábí lọ́wọ́ àwọn agbésùnmọ̀ àbí wọ́n jọ plan ẹ̀ ni lẹ́yìn tí àwa náà ti ṣe findings wa to an extent a rí i pé ìjọba gbìyànjú ká má parọ́ tanra wa wọ́n gbìyànjú gbogbo àná láàárín àwọn fọ́nrán yẹn tí àwọn ọmọ ológun tó ń wọnú igbó ìjọba náà wọ́n try wọ́n ti rájí ṣubú now Gumi jáde lẹ́yìn yẹn ó bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹ máa treat àwọn agbésùnmọ̀mí ẹ má máa pa wọ́n àwa wá ń wò pé ẹdúró kí ló ń ṣẹlẹ̀ who is Gumi in the first place tó fi jẹ́ pé up till now ìjọba kí lẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ Gumi kí lẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ Gumi July 10 ló jáde the same day tí wọ́n gba àwọn arábí lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí ni Gumi jáde pé ẹ má máa pa àwọn agbésùnmọ̀mí o ẹ máa treat wọn fairly o pé in fact according to Islamic religion pé kò yẹ kó máa pa àwọn agbésùnmọ̀mí ṣùgbọ́n àwọn agbésùnmọ̀mí wọ́n lè máa pa àwọn èèyàn tí wọ́n ṣẹ̀ wọ́n lè máa in fact tọ́mátì ẹ̀ṣẹ̀ gan is it their own right láti máa pa àwọn èèyàn ṣé nǹkan tí religion sọ nìyẹn ẹ̀yin èèyàn wa ká ṣáà máa wò ó ti wa kẹ́ máa wò ó ti yín because ọ̀rọ̀ Gumi yóò tẹ̀ tí wá sú wa àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ àmọ́ nǹkan tí ìjọba gbà lọ́wọ́ Gumi tó jẹ́ pé up till now ó yẹ galivant àfi kí Elédùmarè kó ṣàánú wa ní ẹ̀yin èèyàn wa kí ni èrò yín lórí eléyìí kí lẹ̀yin rò nípa gbogbo àwọn ọ̀rọ̀ tá ti yànnà náà yìí ẹ jẹ́ ń gbọ́ kọ́mẹ́ǹtì yín lórí comment section ẹ má dẹ̀ gbàgbé láti share tó ẹ̀ bá tí subscribe tẹ́lẹ̀ ẹ gbìyànjú láti subscribe sí Pilado World kò yé yín ẹ share ẹ fún thumbs up ẹ jẹ́ kó lọ viral káwọn èèyàn máa gbọ́ bó ṣe ń lọ ó tún wá di ọjọ́ mi o ọjọ́ rẹ̀ àní rí jù báyìí lọ ó dàbọ̀.